ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. Olúwa wọlé dá wa lónìí lọ́la ìmọ̀lọ́lá dìní wa ló tún gbòde yìí o ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ètò yìí tó wà ní ìmọ̀lọ́lá dìní látó ń gbọ́ yìí. man yuridillahu bihi khayran yufaqihu fid-din. ẹni Ọlọ́run bá fẹ́ orí fún inú ayé yìí. Ọlọ́run fẹ́ kọ́ lọ ayé rẹ̀ kó lọ lè kí á parí. Ọlọ́run bó ṣe fún ọ ni pé yóò ní ọgbẹ́sìn yìí. Ọlọ́run dákun mọ́sá fẹ̀sí yé wa jù báyìí lọ. Ọlọ́run dákun mọ́sá ṣàánú wa jù báyìí lọ. Nigeria latest Islamic lecture ọlọ́mọṣà bá gbàdúrà wọn. Ọlọ́mọṣà gbàdúrà tiwa náà. Ọlọ́mọṣà yọ́nú sí wa o. Gbogbo àwọn jẹ́mọ́ wa tá ń gbọ́ ajákèjádò ayé ọlọ́mọṣà gbàdúrà gbogbo wa. La masha Allah la quwwata illa billah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Sheikh Abdul Mumin wọ́n kí pé ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run kó máa bá wa ètò yìí tó wà ní ìmọ̀lọ́lá dìní ní tó ń gbòdì báyìí ọlọ́mọṣà bá gbọ́dọ̀ gbogbo wa ọlọ́mọṣà fọ̀rẹ̀ sí náà yíwájú báyìí lọ ọlá gbọ́rọ̀ Ọlọ́run àti àṣẹ rẹ̀ ọlá hawla la quwwata illa billah gbogbo àwọn afọ ọlọ́mọṣà bá dúpẹ́ fún wa àwọn òbí wa bá wa sanwó lẹ́sàn-án lórí Nigeria latest Islamic lecture ọlọ́mọṣà bá gbàdúrà wọn máa jẹ́ mọ́ wájú àpapọ̀ jákèjádò ayé ààyè nìkan kan lẹ̀ atọ́kùnrin àtọ́bìnrin àtàwátà kiri àtàwátà àdàgbà ọlọ́mọṣà gbọ́dọ̀ gbogbo wa wala amina. Àwọn Abdul Mumin àkọ́lé ọ̀rọ̀ wa lásìkò tá à ń bọ̀ wáyé la máa pè ní ad-din wal khuluq. àfa mọ́mìnì ẹ̀sìn àti ìwà la ilaha illallah ẹ̀sìn àti ìwà. àwọn ọ̀rọ̀ kan bẹ tí ń jà ara yẹn ra yín láàrin aláàfáà ni láàrin àwa tí ń sàfáà náà ni táwọn wá wí gbólóhùn wípé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ìwà síbẹ̀ náà lórí tòótọ́ àfa Abdul Mumin síbẹ̀ lórí tòótọ́ àwọn àfáà ní kò rí bẹ́ẹ̀ o. ẹ̀sìn náà ní ìwà ìwà náà ní ẹ̀sìn bí èèyàn bá ti lẹ́sìn àfa Abdul Mumin kò níwà bí èèyàn bá ti níwà kò lẹ́sìn. àfa Abdul Mumin àwọn àfáà wọn jó yé wa wípé Ànábì wa Muhammad gan sallallahu alaihi wasallam nígbà táwọn Ànábì fẹ́ fún wa làbárí wípé purpose ntọ́lọ́hún torí ẹ̀ gbé wọn dìde Ànábì ní innama bu'ithtu liyutammima makarimal akhlaqi. òsèmọ̀ tó yìnbọn Ànábì àbá mọ́mẹ́ni àsùkò Ànábì láti wáyé yìí. aláàtọ̀ salatu ma'a salami yawmu saba wal khulafa wa ala. La ilaha illallah. Ẹ bá yìí bá Ànábì. Salatu ma'a salami. Ẹ bá mi wí yawmu saba wal khulafa wa ala. Ó ṣe wọ́n. Yawmu saba wal khulafa wa ala. Abdul Mumin Ànábì ní innama bu'ithtu. Ànábì ní àpapọ̀ tí wọ́n torí ẹ̀ gbé mi dìde ní ilé utammima makarimal akhlaqi. àwọn àwa abẹ́wà ìwà àpọ́nlé ìwà tó dáa lọ́lọ́wọ́n bá torí ẹ̀ gbé mi Ànábì dìde. Abdul Mumin kánábì ó tó di ìjà Ànábì Ọlọ́wọ́n bá ní gbogbo aráyé tí máa ń ròyìn rẹ̀ bí àmínì wọn ní Ànábì wọn ní alẹ́ àmínù ní olùfọkàntán ni ìwà náà lólùfọkàn ní kíyàn fọkàntán yàn kíyàn lámàánà wọn a máa ròyìn Ànábì bí sídìkì pẹ̀lú òdodo ìwà lẹ́yìn òun náà. Abdul Mumin kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní la dina liman la amanata lahu. ẹ̀rí àkọ́kọ́ nù fún ọ̀tọ̀ ń sọ yí pé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ni wà àmọ́ wíbẹ̀ mọ́mọ́ fọlọ́m̀bíọ́ ṣe sùúrù
gbogbo ẹ̀rí ló nínú Kùránì tó fi mọ̀ pé ẹ̀sìn náà ní ìwà náà lẹ̀sìn. Sàhábà wal khulafa wa ala. Ẹ bá Yorùbá Nábì yawma sàhábà wal khulafa wa ala. Sheikh Abdul Mu'min Ànábì ní ládínà, Ànábì ní kò sẹ́sìn. Abdul Mu'min Ànábì ní kò lẹ́sìn, táwa lẹ́ni tí ò lẹ́sìn ó ní liman la amanata lahu, ẹni tí ó bá ti lámàánà. Ẹni a bá fún ni nǹkan bá wa sọ, owó la fún ni, ọ̀rọ̀ la fún ni, ọmọ la fún ni, kí bá wa gbọ́mọ̀ yìí sọ́dọ̀ nǹkan la gbélé lọ́wọ́ kọ̀ wá bá wa sọ bá a ti fẹ́. Ànábì ló ń tọ̀ òun kò lẹ́sìn o. Abdul Mu'min ìwà fẹ́ kọ̀rọ̀ náà ya púpọ̀. Ẹ̀sìn àti ìwà làkọ́lé ọ̀rọ̀ wa lórí ìmọ̀lọ́lẹ̀ àdínì lásìkò tá à ń gbọ́ wà yìí. Abdul Mu'min arákùnrin kan lọ lè bá Ànábì Muhammad, wọ́n ní su'ila an-nabiyyu sallallahu alayhi wa sallam an akthara ma yudkhilu an-nasa al-jannata. Wọ́n lọ lè bí Ànábì pé kí ni àwọn sẹ́ẹ̀tà lè máa sí lọ́pọ̀lọpọ̀ gbà tí wàá mú ọmọ ènìyàn wọ àlìjẹ́nà. Sheikh Abdul Mu'min an akthara ma yudkhilu an-nasa al-jannata, kí ni àwọn sẹ́ẹ̀tà lè máa sí lọ́pọ̀lọpọ̀ gbà, iṣẹ́ wo ni tí ó mú ọ̀pọ̀ èèyàn wọ àlìjẹ́nà. Ànábì wá fún wọn létí kí Ànábì wí, Ànábì ní taqwallah, ó sì yọba Ànábì aláàtọ̀ salami yawma saba sallallahu alayhi wa sallam wal khulafa wa. Ẹ̀sìn náà ní ìwà náà ní ẹ̀sìn. Wallahi bá àbá àti ìlú wa nù. Wal khulafa wa ala. Abdul Mu'min Ànábì ní ká àkọ́kọ́ tí ó mú yẹn wà lìjẹ́nà, òun ni taqwallahi azza wa jalla. Òun ni ìbẹ̀rù Ọlọ́run Ọba, kí yẹn bẹ̀rù Ọlọ́run Ọba. Kí ni wọ́n á pè ní bẹ̀rù Ọlọ́run Ọba? Òun ni imtithalu awamirihi, àwọn àṣẹ tọ́lọ́run bá pa wá ká máa ṣe kíyàn máa ṣe. Ọlọ́run ni á kírun máa kí, Ọlọ́run ni á gbà ẹ̀ básìkò bá tó máa gbà á, Ọlọ́run ni á lọ zàká bá ló yọ, Ọlọ́run ni á lọ hajj bá ló yọ, Ọlọ́run ní ká má ṣẹbọ má ṣẹbọ, Ọlọ́run bá ní ká máa ṣiṣẹ́ rí. Àwọn àmọ́ mẹ́ni Ọlọ́run ni á máa wá rí gbogbo táà tọ́lọ́run bá ti náà sí tó bá ti ń sí ọlọ́bẹ̀rẹ̀ Ọlọ́run bá. Wọ̀tẹ́ríkù àbọ̀gbọ́ nàwáyìí gbogbo tọ́lọ́run bá ti wá là gbọ́dọ̀ débẹ̀, ẹ̀ gbọ́dọ̀ mutí, ẹ gbọ́dọ̀ jalè, ẹ gbọ́dọ̀ ṣe sìná, ẹ gbọ́dọ̀ dìtẹ̀ ara yín, ẹ gbọ́dọ̀ má ṣe mọ̀nàfíkì, ẹ gbọ́dọ̀ bá tèèyàn jẹ́, ẹ gbọ́dọ̀ bẹ̀sìn jẹ́. Sheikh Abdul Mu'min ìwà gbé gbogbo táwé sílẹ̀ ni wọ́n ń pè ní ìbẹ̀rù Ọlọ́run bá. Kí wàá lẹ́lẹ̀kejì Ànábì ni yóò mú ọ̀pọ̀ èèyàn wà lìjẹ́nà, òun ni husnul khuluq. Àbá Mu'min husnul khuluq òun ni ìwà. Sọwárí àdìsí dáa kàyí àbá Mu'min mo wá fẹ́ mú kankan jáde níbẹ̀ fún wa láti máa pé ẹ̀sìn ni ìwà náà lẹ̀sìn. Nígbà tí Ànábì ọkọ̀ọ̀kọ̀ wí, Ànábì ní taqwallah, Ànábì ní ìbẹ̀rù Ọlọ́run lákọ́kọ́. Já wá gbé ìbẹ̀rù Ọlọ́run Ọba àwọn sí ẹ̀sìn. Já gbé ìbẹ̀rù Ọlọ́run Ọba àwọn sípò ẹ̀sìn. Ipe ẹ̀sìn yìí òun ni ìbẹ̀rù Ọlọ́run Ọba àwọn àkọ́kọ́ nù. Ọwálẹ̀ torí ẹni ìbẹ̀rù Ọlọ́run ló kírun sí ọ̀pá àwọn mẹ́rin. Ẹni ìbẹ̀rù Ọlọ́run Ọba ni ó gbàwẹ̀. Ẹni ìbẹ̀rù Ọlọ́run Ọba ló lówó ni yóò yọ zàká. Ẹni ìbẹ̀rù Ọlọ́run Ọba ni ó sìn Ọlọ́run Ọba. Àbá àwọn mẹ́rin ọ̀gbọ́ ẹ̀sìn làkọ́kọ́ tá a pè ní ìbẹ̀rù Ọlọ́run Ọba. Ẹlẹ́ẹ̀kejì Ànábì ní ìbẹ̀rù Ọlọ́run Ọba tí wàá tá o wà husnul khuluqi àti ìwà. Títí mọ̀ pé bí yẹn bá lẹ́sìn tí ó bá níwà kò tí ì ránù kò ní ì tí ì ránù Ọlọ́run. Bí yẹn bá wá níwà tí ó lẹ́sìn ọ̀rọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó. Abdul Mu'min àwọn àfa wa ní kájọ ló yíra wa pé wọ́n ní jálò lè máa pé anna asasa hadha dini al-azimi. Abdul Mu'min àwọn àfa ní ẹ̀rí ìpìlẹ̀ Islam tá ń sìn yìí gan. Wọ́n àfa tó ń sọ yìí pé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ níwà. Dákun wọ́n gbé mọ́mọ́ fà níbi bí o. Gbogbo ẹni tí bá ń wí ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni ọ̀wá ní ọ̀tọ̀ níwà ọ̀tọ̀ lẹ́sìn. Dákun torí Ọlọ́run ṣe sùúrù farabalẹ̀. Bí ọba yí ọlọ́ lè béèrè má wí bẹ́ẹ̀ mọ́, ẹ̀sìn náà ní ìwà náà ní ẹ̀sìn. Bí yàn bá lẹ́sìn kò níwà, bí yàn bá níwà kò lẹ́sìn. Abdul Mu'min àwọn àfáà ní inna asasa hadha ad-din al-azimi. Abdul Mu'min wọ́n ní ẹ̀rí foundation ẹ̀sìn Islam tá à ń sìn yìí gan. Ìpìlẹ̀ ẹ̀sìn Islam tá à ń sìn yìí gan tó bá ní kí ní ìpìlẹ̀ rẹ̀ gángan tá a fi ìpìlẹ̀ Islam wọ́n ní huwa makarimul akhlaq, wọ́n ní ìwà gángan ni. Abdul Mu'min wọ́n ní ìwà ni. Ebi mo sọ fún wa lẹ́ẹ̀kan pé Ànábì ní innama bu'ithtu liutammima makarimal akhlaq. Ànábì ní tọ́lọ̀ ń máa torí ẹ̀ ní kò wọ́n wáyé
òun ni pé kóun wá parí àwọn ìwà abẹ́wà gbogbo àwọn jàgbàjàgbà tí ń bẹ ńlẹ̀ yẹn kóun wá kó ńlẹ̀ kóun wá kó ọtí kó ńlẹ̀ kóun kó sìnà kó ńlẹ̀ kóun kó ẹbọ kó ńlẹ̀ ọwọ́ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn àfáà ní ẹja wa náà ronú àbá àwọn mẹ́ni wọ́n ní ẹja ronú sí àwọn àrkáàlì ìsìláàmì àwọn orígun ìsìláàmù márààrún alákọ̀ọ́kọ́ ni ṣahádàtù an la ilaha illallah abẹ́ẹ̀kọ́ ni wa anna muhammadan rasulullah ẹlẹ́ẹ̀kejì wa iqamus salat ẹlẹ́ẹ̀kẹta ni wa ita'uz zakat ẹlẹ́ẹ̀kẹrin ni sawmu ramadana ẹlẹ́ẹ̀karùn ni hajjul bayt liman istata'a. Sheikh Abdul Mumin àwọn àfa àwọn ní gbogbo àwọn nǹkan márùn-ún tá a kà kalẹ̀ yìí o wọ́n ní ntọ́wá kọ́ wa wọ́n ní arkanul islami ẹ̀rọ àwọn orígun islam ntọ́wá sí ni pé tu'allimuna makarimal akhlaqi ntọ́wá sí ni pé wọ́n kọ́ wa níwà ọwọ́ ajá mọ̀ pé ẹ̀sìn náà níwà ọjà mọ̀ pé ìwà náà lẹ̀sìn bọ́ọ̀ bá ti lẹ́sìn ò lè níwà bọ́ọ̀ bá ti níwà ò lè lẹ́sìn. Abdul Mumin ẹ wá já gbé láti fi ṣàhádà tẹ́lẹ̀ ìjẹ́rìí pé ọ̀kan lọ́wọ́n bá kásìgbà pé òjíṣẹ́ rẹ̀ ní ànábì wa Muhammad ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ̀lé wa lọ nínú Suratul Baqara Abdul Mumin àyà 166 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Olúwa dákun má dààmú wa má fìtínà wa ọlọ́mọdé àfẹsẹ̀ yé wa jù báyìí lọ bí àwọn náà bá kù sí ọlọ́mọdé àmójúkò fún wa. ọlọ́ni laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi walakinna al-birra man amana billahi wal yawmil akhir. Laysa al-birra. Bọ́ bá ń gbọ́ mi bá mi kéwú rẹ̀. An tuwallu wujuhakum. Qibala al-mashriqi wal-maghribi. Bọ́sọ̀ àbá mùmínì. Walakinna al-birra man amana billahi wal yawmil akhir. La ilaha illallah. Al-malaikati wan-nabiyina wa atal mala ala obi dawil qurba. Abdul Mumin ọlọ́wọ́n ọba ó fẹ́ ká mọ̀ wípé bíyàn ọba ti lẹ́sìn kò lè níwà kí wọ́n lọ́wọ́n ọba wá wí. Laysa al-birra. wọ́n ní laysa al-birra ọlọ́run kì í ṣiṣẹ́ eré ní. An tuwallu qibala ọlọ́run náà tún wà lùlù àkọ́ qibala al-mashriqi wal-maghribi kẹ́ máa dájú kọ gábàsì bí tí oòrùn ti ń yọ kẹ́ máa dájú kọ bẹ̀ kẹ́lẹ́ ń kírun kẹ́ dájú yóò kọ́ magrubi ibi tó oòrùn ti ń wọ̀ kẹ́ wá lẹ̀ kúndùn oòrùn ẹ bá máa kírun gbogbo ìgbà ọlọ́run ní òun kọ́ ní iṣẹ́ eré. Walakinna al-birra. ọlọ́run ní iṣẹ́ ìwà rẹ̀ òun wà lè dábẹ́ wì. Man amana billahi. ọlọ́run walakinna al-birra man amana billahi. ọlọ́run ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ lọ lè mọ̀ tẹ́lẹ̀ pé iṣẹ́ eré ní man amana billahi ìgbà ọlọ́run ọba gbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́wọ́ ọba kọ́ gbà pé ọlọ́run ọba lọ́ba tó dẹ́ kọ́ gbà pé òun ni yóò máa sì jẹ́ ẹ̀mú fún ọ kọ́ gbà pé lílọ bíbọ̀ rẹ ọlọ́run ọba lọ́mọ máa ń pa rẹ̀ èyí tó dá ọlọ́run ọba ní èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run ọba ní tó bá ti gbà bẹ́ẹ̀ iṣẹ́ eré nìyẹn kọ̀ wá tán. Man amana billahi. ó ti gbọ́ ọlọ́run ọba gbọ́. wal yawmil akhir. wal yawmil akhir. ẹlẹ́ẹ̀kejì tó wá gbọ́ àlìkíyàmọ̀ gbọ́ ọgbà pé Abdul Mumin ọgbà pé ìgbédìde ń bẹ ọgbà pé àṣìṣe rọ́ṣẹ́ wa ọgbà pé iná ń bẹ ọgbà pé àlìjáná ń bẹ ọgbà pé ọlọ́run ọba yóò kó wa jọ ọgbà pé àgbà afárá sírátì àgbà bẹ̀ kọjá bọ́bá ti gba gbogbo tá a wí gbọ́ ìwọ lóníṣẹ́ eré kí lọ́lọ́run tó wá wí. wal malaika. ó ṣe wú mi ní ọlọ́run wal malaika
ẹni tó bá tún wá nígbàgbọ́ sáwọn màláíkà Ọlọ́run ọba bí àwọn màláíkà tẹ́ yẹn makhluqun min nurin Ọlọ́run ọba dá wọn látara àmọ́lẹ̀ la yakuluna àwọn màláíkà wọn kì í jẹ wala yashrabuna àwọn màláíkà wọn kì í mu wala yanamuna àwọn màláíkà wọn kì í sùn wala yatanakahuna àwọn màláíkà wọn kì í fẹ́yàwó wọn kì í lásìpọ̀ wọn kì í súnmọ́ra wọn bó bá ti gbà bẹ́ẹ̀ ìwọ ló níṣẹ́ eré. wal kitabi. ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́rin àbíbẹ̀kọ́ òun ni wal kitabi ọgbà Al-Qur'ani ọba gbọ́ àbá mọ́mìnì Tàwórátà tọ́lọ́wọ́n bá fún Mùsá ọgbà gbọ́ Ìnjílà tọ́lọ́wọ́n bá fún Ìsá ọgbà gbọ́ Zabura tó fún Dáúdà ọgbà gbọ́ Súífù Mùsá Súífù Ibrahim ọgbà gbọ́ ọ̀gá gbogbo àwọn gbogbo tírà táwọn ń pè ní Sayyidul Kutubi òun ni Al-Qur'ani tọ́lọ́wọ́n bá fún sọ́lọ́wọ́n ọba ọgbà Qur'ani gbọ́ gbogbo tọ́lọ́wọ́n bá wí nínú Qur'ani ọ̀tẹ̀lé ntọ́lọ́wọ́n bá ní àṣẹ òun sí ntọ́ni amọ̀ṣe nínú Qur'ani òun sí irú rẹ̀ tá à ń wí ìwọ ló níṣẹ́ rí ìwọ ló níwàárí ìwọ ló lẹ́sìn. Bíláàdì wá lórí ẹ̀ wal kitabi wan nabiyyi. Man amana billahi ìmọ̀lọ́lá ní ìdágbọ́ yìí. الملائكة والكتاب والنبي àwọn ìwà ànábì yìí náà ọgbà gbogbo àwọn ànábì Ọlọ́run bá gbọ́ ó rí pé wá ní jámù abáfẹ́lẹ́ mọ́mìnì ọgbà Mùsá gbọ́ ànábì Ọlọ́run bá ní ọgbà Ìsá gbọ́ ànábì Ọlọ́run bá ní Yúsúfù ọgbà gbọ́ ànábì Ọlọ́run bá ní Zulkifli ọgbà gbọ́ ànábì Ọlọ́run bá ní Zakariya Yahaya Ṣuaibu Nuhu Iliyasu orúkọ àwọn bàbá wa Ìsàhákà ọgbà gbọ́ Yakubu ọgbà gbogbo wọn gbọ́ ó tún wá gba ọ̀gá gbogbo wọn abátẹ̀lẹ̀ mọ́mìnì afa ó sọ pé likulli nabiyyun fil anami fadilatun wajumlatuha majmu'atun li Muhammadin likulli nabiyyun fil anami fadilatun wajumlatuha majmu'atun li Muhammadin. Ó tún wá gbà nábì yóò tún gbàgbọ́ wọ́n ti gbà nábì gbọ́ ọ̀wọ́ lọ lẹ́sìn wọ́n ló níwà li Muhammadin. Àwọn tìrì mùmínì àkọ́kọ́ nìyẹn káfí mọ̀ pé gbogbo àwọn àríkánù ìsìlámì ìwà ni wọ́n ń kọ́ wa ìgbà Ọlọ́run ọba gbọ́ ìwà ni wọ́n ń kọ́ wa ìgbà nábì gbọ́ ìwà lọ́wọ́ kọ́ wa abábìrì mọ́mìnì ẹ̀sìn náà níwà ìwà náà lẹ́sìn bíyàn bá ti lẹ́sìn kò níwà bíyàn bá ti níwà kò lẹ́sìn alákọ̀ọ́kọ́ nìyẹn kí wà lẹ́lẹ́kejì òun ni ìkọ́mù sọ̀láàtì ìmá kírun déédéé abábìrì mọ́mìnì ìmá kírun bọ́lọ́wọ́n ọba ti fẹ́ òun náà fà mọ́mìnì òun ni rúkùnù thani àbá mọ́mìnì ọ̀gbọ́ mini àríkánì ìsìlámì òun lórígun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn orígun ìsìlámù tó gbé ìsìlámù dúró. Sheikh Abdul Mumini ẹ wá jẹ́ ọlọ́nu Kùránì ń tòótọ́ bóyá ká bira wa nù Kùránì náà gbà àti gbọ́ pé lẹ́yìn ń túmọ̀ pé ìwà ló náà wá kọ́ wa ìrun náà sí wà lọ́wọ́ kọ́ wa nàbí kì í sí wa. Kí Ọlọ́run ọba wí nínú Suratul Ankabuti àyà 45 Abdul Mumini ọlọ́ni utlu ma uhiya ilayka minal kitab. Utlu ma uhiya ilayka minal kitab. Ọlọ́ni wa akimi sọ̀láàtà. Ọlọ́ni iná sọ̀láàtà. Ẹni والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عبد المؤمن Ọlọ́run ọba ọfẹ́ fi yí ànábì Muhammad ipe ìrun tá a máa ń kí ni ìwà lọ́wọ́ kọ́ wa. Ó ti lè máa hu ilé ìkàmínà lìgìdá. Àṣẹ wá dé látọ̀dọ̀ Ọlọ́run ọba sọ́dọ̀ ànábì ọlọ́ni ìwọ yá Muhammadu. Ó ti lù ọlọ́ni máa kà. Máa hu ilé ìkàmínà lìgìdá. Ọlọ́ni máa hu ilé ìkàmínà lìkìtàbí. Ní táwọn Ọlọ́run ọba tá a fi ránṣẹ́ sí ẹ Al-Qur'ani ta ní Jibrilu ọmọ amúwá fún ẹ tá a sọ̀kalẹ̀ fún ẹ Ọlọ́run ní máa ké fáwọn àlùmọ́ rẹ. Wà á kí mi sọ̀láàtà. Ọlọ́run ní ẹ máa ké lásán ẹ bá ti máa ń ké Kùránì náà Ọlọ́run ní wà á kí mi sọ̀láàtà ìrun dọ́wọ́ rẹ
àsùbá ọ̀dọ́wọ́ rẹ lásìkò àyílà ọ̀dọ́wọ́ rẹ lásìkò alásàrì ọ̀dọ́wọ́ rẹ lásìkò magrubi ìṣáì ọ̀dọ́wọ́ rẹ lásìkò kíyàmù lélì ọ̀dọ́wọ́ rẹ lásìkò rákíátà lífàjìrì ọ̀dọ́wọ́ rẹ lásìkò ṣáfì àti wítìrí ọ̀dọ́wọ́ rẹ lásìkò máa kírun déédéé má jẹ́ alákípọ̀ ní jọlọ́wọ́n ọba lójú. Inna salata. ọlọ́run ní ọba yí ọ tẹ́lẹ̀ ìwọ kírun bọ́ ọba mọ̀ tẹ́lẹ̀ pé ìwà ní irun kíkí wá kọ́ wa ọlọ́ni wá lọ lè mọ̀ pé dájúdájú irun tó rí yẹn. Tanha anil fahsha'i wal munkar ọlọ́ni tanha anil fahsha'i ìrun ní máa ń kọ̀ fún ni láti mọ́ hùwàkíwà ìwà tí ó dáa bí ọtí mímu bí ìsìná ṣíṣe bí olè jíjà bí irọ́ pípa bí jàǹbá ṣíṣe bí ọ̀rọ̀ ẹ̀yìn bí òfófó bí yẹn bá ti kúndùn tí ó dá ní ìwà bí bá ti máa ń kírun ìrun ó sì gbà lọ́wọ́ rẹ̀. Tanha anil fahsha'i wal munkar kódà wal munkari gbogbo tí ọkàn kọ̀ ọmọ rẹ̀ nígbà tí ọtí ọlọ́run máa sọ fún kọ́ máa kírun bí bá ti kírun yóò fi ilẹ̀ ẹ̀ mọ̀ gbó ni sọ pé kọ́ máa kírun yóò fi gbó ilẹ̀ ẹ̀ mọ̀ tí ni tó lórí irun yóò fi ilẹ̀ ọlọ́wọ́n bí ọba yí ọ tẹ́lẹ̀ wala dhikrullahi akbaru wallahu ya'lamu ma tasna'un. wala dhikrullahi akbaru. ẹni pé ìwà ni wọ́n ń kọ́ wa ó ní bí ẹ bá ti ń kírun kò ní lè ìwà tí ò dá mọ́ ìwà tó dáa náà máa wù. ọlọ́ni kọ́lọ́ yíwá kọ́lá dhikrullahi akbaru irun kíkí ní díkìrù láàrin bẹ̀yẹn ọlọ́ni irun ló fi tóbi ju gbogbo nǹkan lọ ọlọ́ni wallahu ya'lamu ma tasna'un ọlọ́ni tẹ́ bá ṣe ní kọ̀rọ̀ àti tẹ́ bá ṣe ń gbangba gbogbo ẹ̀ làwọn ọlọ́wọ́n ọba mà àbábìlì mọ́mìnì ó di méjì ayélujára ẹ̀kọ́ ni tábì mọ̀ pé ìwà nínú ìsìlámù nǹkan tó pàtàkì ni àníṣe bí ọba ti níwà ọ̀lẹ́sìn àbábìlì mọ́mìnì ẹ̀sìn lásán mo ní níwà kò dáa wọ́n lé lẹ́kẹ̀ẹ́ta òní yìí táwù zakati òun ní yíyọ zaka àbá mọ́mìnì ìwà ni irun kíkí wa kọ́ wa ìgbà Ọlọ́run ọba gbọ́ ìgbà nábì gbọ́ ìwà lọ́wọ́ kọ́ wa zaka yíyọ ìwà lọ́wọ́ kọ́ wa ẹ̀rọ kan ẹ̀tẹ́lẹ̀ wa ká lọ́nu sọ́tù Tawba àbábìlì mọ́mìnì àyà 103 nítorí lọ́tọ̀ Tawba ọlọ́run bá dájú kọ́ ànábì wa Muhammad ọlọ́run ní khudhi min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum. khudhi min amwalihim sadaqatan ọlọ́run bá lórí bẹ́ẹ̀ ní lọ́tọ̀ Tawba وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم إن صلاتك سكن لهم ọlọ́ni wọ́n ó sẹ́lá Muhammad ọlọ́ni khudhi min amwalihim sadaqa ẹni tó bá lówó nínú àwọn àjọ rẹ̀ nínú àwọn àlùmọ́ rẹ̀ nínú àwọn sàábì rẹ̀ khudhi min amwalihim sadaqa àbábìlì mọ́mìnì sadaqa láàrin yìí zaka ni àwọn àfáà pè fún wa. khudhi min amwalihim sadaqatan. ọlọ́ni wà nábì gba zaka wọn nínú zaka ní owó nǹkan ọ̀sìn lẹ́mọ̀nsìn báwo kò bá ti tó kí wọ́n yọ zaka rẹ̀ àwọn tẹ̀lé mọ́mìnì nǹkan ọ̀gbìn tí wọ́n bá ń ṣe àsìkò bá ti tó kí wọ́n yọ zaka rẹ̀ àwọn olówó bá ti ń ṣòwò báwo bá ti tó kí wọ́n yọ zaka lọ́nà ìwà níbi máa gbà. tútọ̀ ìhìrù hàn. ọlọ́run bí ọba ti gba zaka wọn ọba ti gba zaka lọ́wọ́ tútọ̀ ìhìrù wọn zaka tó gbà yẹn òun ni ó máa fọ̀ wọ́n mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ níbi owó wọn ìwà tí wọ́n bá wù láì dá níbi owó wọn bí ọba ti bá òun ni ó fọ̀ ọmọ àlùbáríkà ó fi wá wọ owó wọn. wàtúnṣe kí ẹ bí a. wàtúnṣe kí ẹ bí a àwọn gan fúnra ara wọn àwọn gan wọn di aláfọ̀mọ́ nítorí kí wọ́n yọ zàká nínú owó wọn ayé wọn yóò dáa
ọ̀run wọn da bọ́bá yẹ pé náírà kan náà bá yọ ń bẹ́ẹ̀ àlùbáríkà yóò wọ̀ wọ́n fi ọ̀pọ̀ ọlọ́run ní á fi ọ̀pọ̀ á fi rọ́pò fún wa nítorí pé wọ́n yọ̀ǹda fún wa nábì láti gba zàká wọn ọlọ́run wá ní ìwà nábì bọ́bá tí wọ́n gba zàká lọ́wọ́ wọn sọ́lì alayhim. wa salli alayhim. ọlọ́run ní ìwà nábì ṣàdúrà fún wọn má wò wọ́n bẹ̀. inna salataka. ọlọ́run ní àdúrà tó bá ṣe fún ẹ̀yẹ ìwọ ń ṣe lábọ̀ wọn mọ̀. ọlọ́run sọ̀kanú là òun gan náà fọ wọn mọ́ ní wàá sọ wọn náà lórí ìfọ̀kànbalẹ̀ wọn ò ní lẹ́sẹ̀ lọ́rùn ò ní sí wàhálà lọ́rùn wọn. ìlà àwọn obìnrin mọ́mìnì nínú àwọn màkàrímù ya káláàkì òun ni kíyàn máa tọrẹ. àwọn obìnrin mọ́mìnì yìí máa tọrẹ ìwà gidi ló jẹ́ nínú ìwà tí ìsìlámù faramá. Ànábì wa Muhammad ànábì tí máa tọrẹ ni. Ànábì Ibrahim alayhi salatu wa salamu ọtọrẹ fáá títí níjọ́ táwọn màláíkà táwọn tó wá kí Ibrahim tí sì ń tọrọ ọmọ tí ètí ìbímọ nígbà náà ó tún tọrẹ fáwọn màláíkà náà wọ́n jẹun ó sì wá lẹ́nu àwọn mí ni Ibrahim ó sì àwọn màláíkà lẹ́nu àwọn màláíkà àwọn jẹun àwọn màláíkà àwọn jẹun ọlọ́run wa wà ọlọ́run nítorí pé Ibrahim ọtọrẹ fáwọn màláíkà bó sì jẹ́ pé àwọn màláíkà wọn kì í jẹ wọn kì í mu ọlọ́run bàbá rí bẹ̀ ẹ fún ọ ní ìrò pé yọ máa bímọ. abátìlẹ̀ mọ́mìnì àti tún wá rí pé zaka náà ọwọ́ kọ́ wa nínú ìsìlámù ìwà lòun náà wá kọ́ wa ìrun ọwọ́ kọ́ wa ní ìwà ìgbọ́lọ́wọ́ bá gbọ́ ìgbà náà bí gbọ́ ọwọ́ kọ́ wa ní ìwà zaka yíyọ òun náà wá kọ́ wa ní ìwà àníṣe gbàgbé ẹ̀ má wí bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ má kọ́ ọmọ wa ní ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ níwà ìsọkúsọ ni má wí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ti jà á pọ̀ ó ní ìwà lẹ́sìn ẹ̀sìn níwà bíyàn bá ti lẹ́sìn níwà bíyàn bá ti níwà kò ní lẹ́sìn àwọn tẹ̀lé mọ́mẹ́nì ẹ̀túnjà lọ́nu Kúránì ẹ̀wájú alọ́bí sọ́ọ̀mù Ramadana àwẹ̀ gbígbà mọ́ ní gbogbo àríkánù ìsìlámì márùn-ún lápapọ̀ ìwà lọ́wọ́ kọ́ wa àwọn mọ́mẹ́nì ọlọ́run bá ń bá a sọ̀rọ̀ nínú látò lè bá kọ́ra ọlọ́run yá ayọ́ alladhina amanu. yá ayọ́ alladhina amanu. nípa àwẹ̀ kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Abdul Mu'min ti já gbọ́dọ̀ ọba tóbi. Allahu akbar kabira la kabira siwa. La ilaha illallah. Àníwá ló ń wá kọ́ wa. Abdul Mu'min ìwà ní àwẹ̀ náà ọwọ́ kọ́ wa ọ̀rọ̀ ni mo pe gbogbo olùgbàgbọ́ òdodo ọgọ́rùn-ún ọba gbọ́ ọgbà nẹ́bí gbọ́ ọgbà mọ̀lẹ́kà gbọ́ ọgbà tírà gbọ́ ọgbà ọjọ́ ọ̀kanyìn ọgbà gbọ́ ó tún wá gba kádàrá àti oore bẹ̀ àti èyí tó jábù bẹ̀ ọgbà gbọ́ lọ́wọ́ bá nìwọ ní ń pè. kutiba alaykumus siyamu. ọlọ́ni wọ́n ti ṣe lọ́rọ̀ yẹn fún yín kẹ́ ẹ máa gbààwẹ̀ Ramadana. kama kutiba alal ladhina min qablikum. ẹ̀yin kọ́lẹ̀ kọ́kọ́ gbarú ẹ̀ Musa ọgbà tiẹ̀ Isa ọgbà tiẹ̀ Dáúdà ọgbà tiẹ̀ Yusuf ọgbà tiẹ̀ Ìyáàsù ọgbà tiẹ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run bá Dáúdà ọgbà tiẹ̀ Ọlọ́run wọ́n ti gba tí wọ́n ta níbi lọ́wọ́ dé. la'allakum tattaqun. ẹ bá kéwòn yìí jẹ bá la'allakum Abdul Mu'min Ọlọ́run wá ní pọ́pọ́sì tó wọn torí ẹ̀ ní a máa gbàwẹ̀ ní ká lè bá a di olùpáyọ̀ Ọlọ́run ọba Abdul Mu'min bíyàn ọba ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní ọmọ níwà o tí Abdul Mu'min ká níwà wọn kí ló ti tẹ́ bíbẹ̀ níwà kọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ni tí túmọ̀ pé àwẹ̀ bíyàn bá tún gbàwẹ̀ náà òun náà wá kọ́ wa níwà ni kọ́dà nínú àwẹ̀ Abdul Mu'min Ànábì ní ibi ìnímúrò ń ṣàtàmọ́kà wà á ń tà sọ ìmú àwòkà máa kọ́ la Rasul Ànábì ní bẹ́ẹ̀ nìkan bá bu ọ nínú àwẹ̀ tó wá bu ọ àbọ̀ fẹ́ bọ ọjà Ànábì ní tó ti pé ọkùnrin àwọn fọmọ pé àná sọ ìmú àwọn ènìyàn sọ ìmú ìmí ń gbàwẹ̀ o ìmí ń gbàwẹ̀ o àwẹ̀ wa kọ́ wa ká má sì dànùkú àyè wa kọ́ wa ká má parọ́ bí yàrá máa ń kúrò dáadáa bá dúró yóò ní ẹ má jẹ kúrò o kò wà nù àwẹ̀ o ẹlòmíì bàjẹ́ sí náà àwọn ọmọ mẹ́rin bó bá ti di nù àwẹ̀ yóò ní ẹ dákun ẹ mẹ́ta dé sí náà o kọ́dà bó mi fọwọ́ gba yóò ní ẹ má fọwọ́ kàn mí o àwẹ̀ lọ́wọ́ kọ́ wa níwà Sheikh Abdul Mu'min ẹlòmíì bàjẹ́ ọtí mú o lè fọ́ ti ṣeré àmọ́ yóò ní odidi oṣù ká igbá kò yìí mo gbọ́n Ọlọ́run ẹni mo kú mu àbá àwọn mẹ́ni ìtàlẹ̀ wa kọ wa lọ́wọ́ gbàṣẹ ìbúlọ̀ wa ni wà lóhùn náà wa kọ wa ẹlòmíì kúndùn igbó àbá àwọn mẹ́ni igbó yóò máa fagbó ni àwẹ̀ wa kọ wa yóò ní àbájú náà wà ẹni mo gbó
kí ló dé gbogbo alájì àwa nú àwẹ̀ ni o mu sìgá ni àwa nú àwẹ̀ ni o alájì kúrọ́ mọ́ ni àwa nú àwẹ̀ ni alájì sọ́wọ́ mọ́ ni àwa nú àwẹ̀ ni jàmbá mọ́jà ṣe jàmbá nú àwẹ̀ láwa o làálàkùn tàkùn náà. làálàkùn tàkùn náà. ẹ̀sìn ìwà lòun náà wá kọ́ wa ramadana ìwà ló wá kọ́ wa. àwọn tẹ̀lé mọ́ mi nìyẹn ó di mẹ́rin àwọn ọ̀gọ́ ẹlẹ́ka àwọn tó wá kó gbogbo ẹ̀ tán yán nínú àwọn àríkánú ìsìláàmì tàbí mọ̀ gbogbo ẹ̀ lápapọ̀ ìwà ló wá kọ́ wa. ọlọ́ni àlẹ́hájù lílọ sí ọlọ́wọ́n ọba ọlọ́ni àlẹ́hájù aṣùwòrán màlúmátùn faman farada fihinna al-hajja fala rafatha wala fusuqa wala jidala fil hajj. الحج لا إله إلا الله. أشهر معلومات oṣù ohun bí ní ọlá àlùbáríkà. ومن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. sì gbọ́dọ̀ wọ́n bá tóbi. alábùdó wọn wí ni Kùránì ló dùn ju gbogbo nǹkan lọ. Al-hajju. wọ́n ní ẹ̀rí Mákà lílọ ìwà lòun náà wá kọ́ wa. àsìkò ájì tẹ́rí yẹn sì rú màálù máa tún àwọn oṣù kan là á máa fi ṣe ájì oṣù lóṣù tá a ti mà á lè ṣe ájì lóṣù tá a wà yìí oṣù tá a ní àtàwọn ṣe ájì gbogbo ayé ló ti mà á. فمن فرض فيهن الحج. àwọn gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá bá ṣe ájì lọ́ràn èèyàn fún olówó àwọn tẹ̀lé mùmínì ó ní àlàáfíà ọ̀nà tó wá túrú kò sí pé bóyá wọ́n ń jà níbẹ̀ àlàáfíà ń bẹ owó ń bẹ ó lágbára àti lílọ. ọlọ́ni bàbá ṣe tán àti lọ ájì Ọlọ́run bá afọláàánú rí abébíọ́ afọláàṣẹ rí abébíọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wọ lápapọ̀ pátápátá àtọkùnrin àtobìnrin àtọmẹkẹ àtàgbàlagbà àti gbogbo èèyàn aláàánú wa nírọ̀ ọdọ àpapọ̀ mọ́mìnì àtàwa náà ọlọ́mọ̀sí ájì náà lè wọ̀ wá. màmá ń farada fi ń nàlẹ́ àjà. àwọn tó ti rí fìrífìrí ọlọ́run dákun má ká kó lójú wọn. wọ́n ní bàálà rẹ̀ fàtà. wọ́n ní gbogbo ẹnikẹ́ni bá fẹ́ lọ ájì bàálà rẹ̀ fàtà. wọ́n ní tájì wa kọ́ ẹni pé láàrọ̀ fàtà ẹ̀ gbúdọ̀ wà tí ọ̀dà ẹ̀ gbúdọ̀ ṣe sìnà. àwọn tẹ̀lé mọ́mìnì ẹ̀ gbúdọ̀ ṣe sìnà. láàrọ̀ fàtà ẹ̀ gbúdọ̀ ṣe sìnà. wàláàrọ̀ fàtà ẹ̀ gbúdọ̀ kúrọ́. wàláàrọ̀ fàtà ẹ̀ gbúdọ̀ jalè. wàláàrọ̀ fàtà ẹ̀ gbúdọ̀ ṣùgbọ́fọ́. wàláàrọ̀ fàtà ẹ̀ gbúdọ̀ sí kìíta. wàláàrọ̀ fàtà. gbogbo ìwà tí ọ̀dà ní ájì náà lòun náà wá kọ́ wa pé ìwà ẹ̀ gbúdọ̀ ṣe tí ọ̀dà bẹ́ẹ̀ bá lọ ájì. wàlá fùsùkọ̀. wàlá fùsùkọ̀ ẹ̀ gbúdọ̀ wá kò kí tí ọ̀dà wa ló lè jalè ní Mákà ọlọ́ni kò da ọ̀gbọ̀dọ̀ sí bẹ́ẹ̀. wàlá jìdára fìlà ájì. wàlá jìdára fìlà ájì bẹ́ẹ̀ bá nílò lọ́wọ́ ọba kì í lọ lè jiyàn lọ́hùn. àyè bá sọ̀rọ̀ òṣèlú àkínbá lọ́bẹ̀. ṣé ká tẹ̀lé mọ́mìnì ìwà nìyẹn Ọlọ́run fẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ ájì pàtàkì púpọ̀ àbá mọ́mìnì Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ kú lọ́lọ́run ẹ̀ gbọ́dọ̀ jalè ẹ̀ gbọ́dọ̀ ṣe sìná ẹ̀ gbọ́dọ̀ ṣe tí ọ̀dà ẹ̀ gbọ́dọ̀ máa lọ lè fa ọ̀rọ̀ tí ò yẹ ní ájì àwọn tẹ̀lé mọ́mìnì níjó ìwà tó gbogbo àríkánù ìsìláàmì márùn-ún tá a kà yí ìwà lọ́wọ́ kọ́ wa ẹni tí ó bá ti níwà kò lè lẹ́sìn ẹni tí ó bá ti lẹ́sìn kò lè níwà. fàlà ọ̀fàṣà. Ọlọ́run ọba ló bí àwa kọ́. wàlá fùsùkọ̀. wàlá jìdára fìlà ájì. ìmọ̀lọ́lá àdínì ní ìṣàtúnṣe náà o. mọ̀ wí mọ́ o ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ níwà irọ́ ni o bí ọba ti lẹ́sìn kò níwà ni o. àwọn tìlí mú mí nì ẹ̀jẹ̀ àmọ́ ọlọ́mọsá àkàrà kó àlùbáríkà wa ọlọ́mọsá àjá tó yá dàrí kìyàmà wọ́n agbára ọlọ́wọ́ àtàṣẹ́ rẹ̀ wọ́n la hawla la quwwata illa billah. la ilaha illa Allah fún àbáyé ètò àbáyé. àkọlẹ́kọ̀ ìjáàlì wáyé ńlá máa ọ̀là àlùbáríkà. wàhálì bàtàn ní àtẹ̀fọ́kọ̀ àlẹ́lẹ́kùnlé. àwọn tí wọ́n mẹ́rin àbáni ẹ̀jẹ̀ tẹ́tí gbọ́ gbogbo alápapọ̀. àbáni ọkùnrin ni wọ́n máa tẹ́tí rẹ̀ ọmọ àgọ́. ìwọ àfa tó ń sọ yìí pé ọkọ lẹ́sìn ọ̀tọ̀ níwà ìwọ náà farabalẹ̀ kọ́ máa gbọ́. ìwọ tó ọjọ́ máa kéwú tó máa gbé ọ̀tọ̀ lẹ́sìn
tọ́lá wọn náà máa gbọ́. Inna akhlaqakum àlèwà innamat àwọn tìlẹ̀ mọ́ mi. alaykumullah. bó tilẹ̀ òkìyàn ní ìmọ̀ tó bó tilẹ̀ òkìyàn ní àkídà tó bí ọba ti lẹ́sìn bí alágbájá tẹ́ ń wo ohun yẹn bánsá ni kò níwà wà bú ní bẹ lọ́wọ́ rẹ̀ jàǹdùkú ni bí a mú gbó bí a gbà ń tó ti dájé ní bẹ lọ́wọ́ rẹ̀ ẹ sọ fún òun tó wọn bí ọba ti níwà ọlọ́run ní pẹ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ Inna akhlaqakum bí ọba ti ní ìwà ọlọ́run ní tó fẹsẹ̀ lẹ́sẹ̀. wa innamat bàárí bá a tán gbogbo àwọn ìwà bàbá kó gbogbo ẹjọ́ àwọn àfọ àwọn ní mẹ́rin ń bẹ̀ péré bí ẹ bá ní àwọn borí gbogbo ẹ̀. àwọn tèmi mú mi ní kí wọn alákọ̀ọ́kọ́ nu mẹ́rin. àkọ́kọ́ ni ìfarabalẹ̀ àwọn tèmi mú mi ní ìfarabalẹ̀ kọ́ kéke kọ́ farabalẹ̀ fún àgbàlagbà kí ọmọ kéwú kọ́ farabalẹ̀ fún àwọn àfáà kí ìyàwó kọ́ farabalẹ̀ fún ọkọ rẹ̀ kí ọmọṣẹ́ kó farabalẹ̀ fún ọ̀gá rẹ̀ káwọn ọmọlẹ́yìn ká farabalẹ̀ fún àwọn aṣíwájú wọn. àwọn tí wọ́n mẹ́rin mùsùlùmí gidi àfáà gidi ẹni tòótọ́ gbogbo bí ọba dé ara rẹ̀ ó balẹ̀ ni kò ní ba nǹkan kan jẹ́ ara rẹ̀ ó balẹ̀ ni yọ jẹ́ wọn ní àwọn àfáà yàrá mọ̀ balẹ̀. àwọn tí wọ́n mẹ́rin àkọ́kọ́ nìyẹn ànábì balẹ̀ bàbá mọ́mìnì wọ́n fojú ànábì wọ́n fi rí máa bo ànábì ọ̀faraya wọ́n lẹ́kọ̀ọ́ máa ànábì ọ̀faraya kò sì ṣe pé ètí wí ni pé Allahumma hadi qawmi fa innahum la ya'lamuna ọlọ́mọba àǹfọ̀nà mọ̀ wọn kò yé wọn ni ànábì tó ṣe pé ẹ̀yin náà máa tó gbẹ̀yìn rẹ̀ àwọn ẹni ọlọ́wọ́n ọba tòótọ́ ara wọn máa balẹ̀ ni bàbá sọ̀rọ̀ sí wọn wọn a tún fi kúnra àwọn wà balẹ̀ láàyè àkọ́kọ́ nìyẹn. Bílá kíbòrè àwọn ẹni ọlọ́wọ́ bá tó tọ́ ìwà àkọ́kọ́ nípa ara wọn balẹ̀ bílá wọn ò ní gbéraga àbá mùmínì àwọn ọlọ́wọ́ ò ní ṣe gbéraga sẹ́ni kankan àgbákò tó kó bá Ṣẹ̀tánì ṣètì bẹ́ẹ̀ bá ń sọ bí gbùwọ̀ bá ń sọ lẹ́nu tiẹ̀ pé bí yẹn bá lẹ́sìn tí ò ní wọlé láàánú Ọlọ́run kò ní láàánú Ọlọ́run. gbogbo ẹni tó bá lẹ́sìn wallahi gbogbo ẹni tó bá lẹ́sìn bí ọba ti níwà kò ní láàánú Ọlọ́run ọba Ṣẹ̀tánì Ìbílísù àwọn mùmínì wallahi ọlẹ́sìn àwọn àfáàdé wa kò sí ilé Ọlọ́run bá Ṣẹ̀tánì ọ̀fẹ́ rí balẹ̀ ńbẹ̀ Ṣẹ̀tánì lẹ́sìn ìwà ni òní irú ìwà wo ni ọ̀wá ní òun ní gbéraga. Ṣẹ̀tánì ó gbéraga Ọlọ́run ní àbá wá sẹ́kì bára ó gbéraga sábọ̀ Ọlọ́run ọba ó ríra rẹ̀ kóhun tó bá kan Ọlọ́run nítorí rẹ̀. Ṣẹ̀tánì ọdẹ ní ègbé ọdẹ ní ẹ̀kọ́. àwọn ìyá alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wá ń kọ́ mọ́mí nìyí. ìwà ẹlẹ́ẹ̀kejì òun ni sọ fún bìlà àwọn àmójúkó ẹ̀yà àfáà wa ẹ̀já ńlá àmójúkó fúnra wa. abábìlẹ̀ mọ́mí nìyí àwọn ará Mẹ́kà àwọn ni wọ́n lé ànábì kó nílùú Mẹ́kà. ànábì dé Mádínà ọba àdọ́lọ́wọ́ bá pàdé àwọn gbà tọwọ́ tẹsẹ̀ ní wọ́n gba ànábì wa Muhammad gba ànábì wa padà wá yá Ọlọ́run ní kágbára ó dé ìṣẹ́gun dé ànábì wa wọ̀lú Mẹ́kà ó wá kó àwọn kèfèrí tí wọ́n lé jáde ó wá kó wọn jọ ó wá lẹ́yìn kínní yìí wọ̀nyí rè ẹ̀bẹ̀ ilẹ̀ lé mi jọ́ kínní àná Ọlọ́run ti wá gba ìjọba fún mi kí lẹ fẹ́ kí n ṣe fún yín báyìí abábìlẹ̀ mọ́mìnì àwọn kèfèrí wá sọ pé àìgbọ́n sí Ọlọ́run ọba alápọ̀nlé ni ó àwọn àná bá rẹ bí yẹn bá sẹ̀wọ̀n wọn máa ń mójú kúrò ní anábìlẹ̀ bá bá rí bẹ́ẹ̀ èdè àbú wà ń tó tù láká ẹ máa lọ ní ọ̀rọ̀ ọwọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ ẹ ní jìyà àbùkù ní kàn abábìlẹ̀ mọ́mìnì anábì kápá kófìyà jẹ wọn níjọ́ náà torí ìjàmbá ti wà lọ́wọ́ rẹ̀ àmọ́ mójú kúrò fún wọn ní wọ́n àfáà sẹ́yìn náà sẹ́yìn lábòójú ọmọ rẹ ó sì ọ ó ní dandan ọgbẹ̀sán ọfọ́ gíláàsì àbámọ́ mi ní glass cup ọmọ rẹ fọ́ lásán ó sì ní dandan yóò da owó oúnjẹ rẹ̀ yóò fi ra ọ lámójúkó. ọmọ sẹ́ rẹ ọba kankan jẹ́ oní dandan àbíkọ́lọ̀ lè dáwó kọ́ sanwó lámójúkó. ẹlẹ́ẹ̀kejì òun ni ìlàmójúkó tó sì tẹ́yẹ pé alágbájá ìdáwà yìí parí òkú láì lè ṣe ṣùgbọ́n àbúyàn pé àmójúkó ti jàmbá kọ́lá sọ mójúkó fún yìí bábá rí ní tí ọ̀dà ẹ̀pìn àṣàkíyèsí ní kọ̀rọ̀ ẹ mójúkó fúnra yín kọ́ tán yẹn. ẹlẹ́kẹ̀ẹ́ta òní ẹlẹ́kẹ̀ẹ́ta òníwájú dán òun ni ọrẹ títa àwọn àwàlẹ́ ń gbọ́ yìí ọrẹ títa
ìlànà ní láláyé ní sèrè fún àwọn tẹ̀lé mọ́ mí nì àwọn akẹ́nà àwọn ẹni rí wọn máa sànù wa ní rọ́ọ̀dọ̀ wọn máa dọ́tù wa pẹ̀lú àánú tọ́lọ̀ wọn bá ṣe fún wa wọn á ní àfẹ́ mọ́ ìfẹ́ nìkan kan o ẹ̀rà mẹ́gì ẹ̀rà kìíní àfa mọ́ mí nì ìlànà ní láyé ní sèrè ẹ̀ wá ní gbó lẹ́nu wọn láyéláyé sí ẹni bọ́ọ̀dì kó tún wọn wá wí. àwọn tẹ̀lé mọ́ mí nì gbogbo orú wọn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ọmọ yìí wọn ọmọ yìí òǹkà wọn ọlọ́run dákun má dá wọn dára wọn má tú àṣírí wọn má sì dójú tì wọn ọlọ́run gbogbo ẹ̀ka ìtaba wà bá wa ṣàánú wọn abájọlẹ mú mí nì wọn ni wà dúdú ẹlẹ́kẹta lọ́rẹ́ títa lára ìlẹ́sẹ̀rẹ̀ fún abájọlẹ mú mí nì sẹ́gbẹ́ Abubakari ọta ọrẹ pẹ̀lú anabi Muhammad pẹ̀lú Umaru ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ Abubakari ohun ẹni ọdọọlọrẹ ọwádẹni àpọ́nlé ọdẹni iyì kò sèrègùn sáà nàbí gbogbo ẹni tí bá dé ń tọrẹ tí ó sèrègùn òun náà dẹni ẹlòmíì yọ àbúyẹ lásọ yọ ni aṣọ tí mo fọ́n tó ní ọ̀wọ́ ni fáwọn ọmọ ẹni fìlà tí mo fọ́n lọ́yọ̀ òun ló fìtà tọ́tọ̀ wọ̀ yìí ó débìlà yìí fóònù tí mo rà fún ọyìn ilé ọkọ lò ó kí ló dé tọ̀ wọ́n ti báyìí ọmọ yìí bí mo ti ra akẹ́tẹ́ fún ọ báyìí kọ́ ọmọ ti báyìí ọmọ àkẹ́ àlásọ yìí ṣe bìtì rẹ̀ ẹ̀ ní mbanira bàbá yìí lára jì tẹ́sùkò ọlọ́wọ́ gbàdúrà yìí ṣé kàbúrà mọ́ni agbóbiadé ṣé kò àlíyà lọ́gbà ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa ayé àgbà bàkà ní amábìlẹ̀ mọ́ mínì ìmọ̀lọ́lá dínì lọ́wọ́ fà gbogbo alọ́yẹ kí máa kíbẹ̀ tí máa ń kí wa. amábìlẹ̀ mọ́ mínì ẹlẹ́ẹ̀kẹfà òun ni wàhílì mọ́ ìlà farada báyìí ní yẹ̀yà rẹ ni. Kilo inú lágbàá wọ́n mẹ́lẹ̀. Ọjà náà lè bá rí ká. Olùdókòwò inú lágbára. Arábìnrin mọ́mìnì ẹja máa lọ lé ẹlẹ́ẹ̀kẹrin ní ìfaradà. Arábìnrin mọ́mìnì ànábì ìfaradà gbáko oṣù mẹ́ta. Arábìnrin mọ́mìnì oṣù mẹ́ta gbáko lọ́lọ́ lórí ànábì ìyàwó Aisha ó làwọn ọ̀dá ní rárá. Ó ní làbínú làwọn ń jẹ ànábì ìfaradà. Ànábì ìfaradà fáwọn títí ànábì jẹ ewé. Arábìnrin mọ́mìnì ànábì sì ń jẹ ewé ebi pa ànábì fáásí lójú ogun ọwọ́ àdì pé ó wà lọ́lẹ̀ dé òkúta mọ́ ibi kùn. Arábìnrin mọ́mìnì ara ni ànábì bá dídí kọ̀ dààmú ìyá jẹ́ ànábì dé màláíkà Jibrilu sì wá bí Ọlọ́run ní kò ń sọ fún ọ pé gbogbo olú làkìrì káàjẹ Jaziratul Arabiyya yìí o oríkùsùn lè lárúbáwá yìí o àpáta lọ́pọ̀ ń bẹ̀ yẹnì lọ́pọ̀ ń bẹ̀ Ọlọ́run ní tí kò ń sọ ogun ẹ̀dúgbò ànábì ní kọ̀ọ̀kan wò ànábì ní tọ́kàn wọn ni pé Allahumma hadi qaumi wa innahum la ya'lamuna Ọlọ́run yìí dáwí mọ́tà àfàbárkà sí wala amina la hawla wala quwwata ìdágbọ́ yìí ni tá à ń pè àkọlé rẹ̀ ní ìwà ní ẹ̀sìn ìwẹ̀ ẹ̀sìn náà ní ìwà tẹ̀sìn Arábìnrin mọ́mìnì bí ẹ̀sìn ló bí ìwà ọ̀sẹ̀ mọ́mìnì ló bí ẹ̀sìn bí yẹn bá níwà bí yẹn bá jẹ́ fún wa títí ò bá níwà ó kù díẹ̀ káàtó fún wa mọ́mìnì wọn lọ́bìnrin ò níwà ẹni ò ní orí ọkọ ṣé Arábìnrin mọ́mìnì bí yẹn bá ti níwà àwọn àwa wá pọ̀ nínú ìwà ní ìtẹríba ìwà ní àánú ìwà ní ìmójúkò kí o lójútì abámọ́mìnì kí o lójútì ọlọ́wọ́ obìnrin mi lójútì kò sí tí ò lè sọ ìwà ní kí o lójútì ìwà ní èyí tó kí ló wí nìsín kí o ní sùúrù ìwà lẹ́yìn òun náà kí o láfaradà ìwà ní èyí òun náà Arábìnrin mọ́mìnì gbogbo àwọn tá à ń ka ìjẹ́ iná mà níwà rí bí yẹn bá ti ní yóò wá di ọlẹ́sìn o abámọ́mìnì gbogbo wa pé ànábì ńgbà tí Ọlọ́run ò tẹ́ ti pè lánàbí Ọlọ́run ntara maka máa ń pè ní al-aminu olùfọkàntán olùwà ọ̀rọ̀ tilẹ̀ àbúrò rẹ̀ lọ́mọdé ọba jẹ́ o. Nigeria latest Islamic lecture Ọlọ́run dákun ilé iṣẹ́ náà mọ́jọ ọba jẹ́ wọ́n agbọ́dọ̀ Ọlọ́run àti àṣẹ rẹ̀. Ètò yìí tó wà ní tá a mọ̀ sí ètò ìmọ̀lọ́lá díínì ọgbọ́n ògbè là ń gbọ́ lọ́wọ́ báyìí Ọlọ́run mọ́sá àbá àfọ̀dúbárìkà sí man yuridillahu bihi khayran yufaqihu fi ddin. ẹni Ọlọ́run bá fẹ́ dáadáa fún láyé àtàkìyàmà yóò fẹ̀sìn yìí àwọn náà wọ́n ń dáwọ́ kà pé ìmọ̀lọ́lá díínì ọgbà ògbé ìmọ̀lọ́lá díínì ọgbà Arábìnrin mọ́mìnì orí ìmọ̀lọ́lá díínì yìí òun náà lẹ́gbàá kí lẹ́gbàá bí ọ̀gbẹ́ gbà rẹ̀ rọ́dọ̀ tilẹ̀ àbúrọ́rì Allahumma àná rọ́dọ̀ tilẹ̀ àbúrọ́rì ní ọ̀lẹ́gbàá ìmọ̀lọ́lá díínì àtẹ̀gbá àtàkùrọ̀ ọlọ́jì ogun ọlá lùbáríkà àwọn ayélujára ọlọ́wọ́ jẹ́ inú ọlá lùbáríkà àwọn ọlá lùbáríkà o àbá Jamiu
Nigeria latest Islamic lecture ọlọ́wọ́ jẹ́ iná lálùbáríkà ajidesco ẹ̀ lálùbáríkà Sheikh Abdulrahman Agunbíadé ẹ̀ lálùbáríkà ajiwa wàlí alọ́ba lálùbáríkà bàbá wa Akram Akànní lálùbáríkà gbogbo alápapọ̀ mọ́kànjú ọlá àtijọ́lá nàbí gbogbo wa alápapọ̀ ọlọ́wọ́ jẹ́ lálùbáríkà wàlá amínà wàlá amínà wàlá amínà wàlá la hawla wàlá quwwata